Mo kí wa, mo kí wa, mo kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire. Lórí ọ̀rọ̀ Yorùbá community part 2 ni mo mú wá fún wa. A ò gbọ́dọ̀ limit ara wa, because tá bá limit ara wa, a ò ní perish láṣẹ Èdùmàrè o. Then ogun tó wà níwájú wa, inú mi dùn, a máa ṣàkíyèsí àwọn ará òkè ọya, àwọn Haúsá, wọ́n ní kí wọ́n má sọ èdè English mọ́ nílùú wọn, kó má fi kọ́ ẹ̀kọ́ mọ́. Mo bẹ̀ gbogbo àwa gọ́vnà ilẹ̀ káàárọ̀ oòjíire for now, ẹ dá èdè Yorùbá padà fún wa, ẹ dá àṣà Yorùbá padà fún wa, ẹ dẹ̀ dá ìṣẹ̀ṣe Yorùbá padà fún wa. A ti sọ fún wa wípé Nàìjíríà kò kí ń ṣe one, it is not a country, it's just an geographical expression. Nàìjíríà kò kí ń ṣe nation. Mo ti sọ fún wa pé ẹ̀yà wa ni nation wa. Inú mi dẹ̀ dùn fún nǹkan tó mú wá. Ẹ̀yin Yorùbá community, ẹ bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ yín sọ̀rọ̀ lédè Yorùbá. Ẹ máa kọ́ wọn ní abd, af, gigbi. Ẹ máa kọ́ wọn ní babebe, bibobo, bu. In fact, tó bá mọ̀ Yorùbá, ẹni tó bá mọ̀ Yorùbá kà, tó mọ̀ kọ, tó mọ̀ sọ, kò sí èdè náà tó máa le púpọ̀ fún wọn láti gbọ́, láti lè sọ àti láti ṣe. Ìdí nìyẹn tí mo ṣe wá sọ̀rọ̀ lórí Yorùbá community lénìí. Ẹ jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n mọ̀ nípa àṣà wa. Mo máa ń sọ, èmi ò kí fi ń bò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọmọ mi, àwọn tó wà ń bí tó dàgbà, wọ́n gbọ́ Yorùbá, wọ́n lè sọ Yorùbá tátàtà. Èyí tó kéré kò gbọ́ Yorùbá, bọ̀ ìgbà tó rí ọmọ kékeré tó ń sọ Yorùbá, ó wà amazed. Nísìn ó gbọ́, ó sọ, adákẹ́, a ṣe bí pé òun ò lè sọ, but ó gbọ́, ó lè sọ. Nítorí wípé kí ni, èmi náà wá decide pé Yorùbá yẹn nìkan la máa sọ nínú ilé, nítorí pé èdè wa ni. Kódà ó nífẹ̀ẹ́ aṣọ ìbílẹ̀ wa ju any other thing lọ. Ẹ má jẹ́ kí àwa, most especially àwa tá wà nílé, gbogbo àwọn Gen Z tó ń bímọ, táwọn ọmọ ìgbọ́ èdè Yorùbá. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹ jẹ́ ká lọ kọ́ oríkì ìdílé wa, ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì. Èmi bí mo yẹ wà ń bí for years tó máa ń kí àwọn ọmọ mi. Tó bá ṣe nǹkan tí ò dá, tí bá ti bá wọn wí, tó ti wá bẹ̀ mí, máa kí wọn lóríkì wọn. Mo mọ oríkì ìdílé ìyá mi, mo mọ oríkì ìdílé bàbá mi, mo mọ ilé ìyá, mo mọ ilé bàbá, ilé ìyá bàbá, ilé bàbá bàbá, mo mọ gbogbo ẹ̀. When you seek information, ẹ máa ní information ni. Mo mọ ìlú wa, mo mọ gbogbo bí táwọn tó jẹ́ àwọn forefathers mi tó ti jáde wá. Àjòjì ò lè pìtàn ìdílé wa fún mi, kò lè pìtàn ìlú wa fún mi, kò dẹ̀ lè pìtàn ibi tí a ti wá, ẹ̀yà mi fún mi, nítorí pé mo ṣe ìwádìí débẹ̀ ni. Ó wá mú mi lọ sórí ìṣẹ̀ṣe, inú ẹ̀ náà láti padà sílé. Ìgbà mi ojú máa ń tì mí gbà mí láti sọ pé wọ́n bí mi sínú ìṣẹ̀ṣe, mo wá lọ sínú ẹ̀sìn àjòjì, nítorí pé ọdún tí mo fi lọ sí inú ẹ̀sìn àjòjì yẹn, it is a wasted years. A ò ní ṣòfò, a ò dẹ̀ ní pàdánù láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn nǹkan tá a ti pàdánù, all our wasted years, a máa overtake ẹ̀, a máa take ẹ̀ over láṣẹ Èdùmàrè. So tá ṣe ń sọ, ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú oúnjẹ wa. Mo sọ fún wa pé à ń boost economy àwọn míì ni. Tá bá jẹ́ pé nǹkan wọn là ń ṣe, oúnjẹ wọn là ń jẹ, àṣà wọn là ń ṣe, gbogbo nǹkan wọn tí wọ́n, ẹ jẹ́ kó jẹ́ tiwantiwa. Mo rántí láyé ìgbà yẹn, station kan wá ní mi ti gbàgbé orúkọ, wá ní tiwantiwa mi títí, tiwantiwa ni kó milẹ̀, kò ń ṣe kó mi títì nìkan, kó milẹ̀, kó mi gbogbo àgbáyé. Gbogbo àwọn tó yẹ pé wọn kì í ṣe ara wa, wọ́n darapọ̀ mọ́ wa, wọ́n wá ń ba àṣà àti ṣe wa jẹ́. Ẹ ti rí pé ẹ lọ wo ẹ̀jẹ̀ wọn, ẹ̀jẹ̀ àjòjì wà lára wọn. Tàbí kó jẹ́ pé àjòjì gan níran wọn. Àwọn náà máa sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé gbà, bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀. I don't need a lot of arguments. Ilẹ̀ káàárọ̀ oòjíire, it is a beautiful land. It is ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin, òun ni ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ wá jẹ́ ká mójútó gbogbo àwọn resources wa. Àwọn àjòjì tí wọ́n ń wá oríṣiríṣi nǹkan nílẹ̀ káàárọ̀ oòjíire. Ó mà ga o. Iyẹ̀pẹ̀ Ọ̀ṣun, wọ́n fi ń ṣe chips tẹlifóònù. Wọ́n ń wá kí lorúkọ kí ni tó máa fi ń ṣe títì yẹn, kí lorúkọ ẹ̀, mo ti gbàgbé orúkọ ẹ̀. Wọ́n ń wá yẹn l'Ondo State. Wọ́n ń wá gold,
wọ́n wa diamond. Ní ìsìn ebi ń paráàlú, gbogbo pákí tó yẹ kó máa fi ṣe gàrí, kó máa fi ṣàwọn oúnjẹ starch gbogbo ẹ̀ wọ́n ń kó wá sókè òkun. Ebi ń paráàlú. Díẹ̀ púpọ̀ lọ́wọ́ àlejò, díẹ̀ lọ́wọ́ onílé wa o. Yorùbá community, ẹ jẹ́ ká jẹ́ pé kí tiwantiwa first. Lẹ́yìn tá a bá jẹ àjẹyó, tá a jẹ àjẹṣẹ́kù, òun ló yẹ ká máa wò pé àwọn àjòjì yẹn kọ́ wá kó lọ fún wọn. But tá a bá ti ń rí àwọn aráàta first tó ti fa ìfàsẹ́yìn láyé àtijọ́, ẹ má jẹ́ ká jó tún máa ṣẹlẹ̀ mọ́ nísìn. Gbogbo ẹ̀yin tẹ́ dá oko sílẹ̀, ẹ jẹ́ ká ronú wípé torí àwọn ọmọ káàárọ̀ òjíire òun ni. Mo máa ń sọ bóyá torí ibi tí mo ti wá Ìjẹ̀bú á ní owó fún ni òté nìyàn, ìjọ́mọ ènìyàn ó ṣe kókó, ó ṣe pàtàkì. Owó ṣe nǹkan, bọ̀ ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn. Ẹ jẹ́ kí àwọn ènìyàn wá jẹ àjẹyó àti àjẹṣẹ́kù ká tó rántí aráàta. Àwọn gbogbo ìlú tẹ̀ ń kó àwọn oúnjẹ yìí lọ, wọ́n ń tọ́jú àwọn aráàlú wọn, ìlú wọn dàgbàsókè, gbogbo àwọn arúgbó wọn náà ń tọ́jú, gbogbo àwọn opó wọn náà ń tọ́jú, gbogbo àwọn ọmọdé wọn náà ń tọ́jú, gbogbo àwọn aláàbọ̀ ara ni wọ́n ń tọ́jú, tó dẹ̀ jẹ́ kí ìlú wọn máa ga. Àmọ́ táwa bá ti gbàgbé àwọn arúgbó wa, lágbájá yìí o, ìyá onírun funfun lórí kan, tá a bá ti tọ́jú wọn, ìlọsíwájú ọwọ́ Elédùmarè ló wà, ìtẹ̀síwájú ọwọ́ Elédùmarè ló wà. Tí a ò bá ti mójútó ìṣẹ̀ṣe wa, àwọn kíní wá sọ pé àwọn Chinese wọn náà stand on their forefathers strength. Ẹjọ́ orí strength wo làwọn ọmọ káàárọ̀ àjíire la stand lé lórí? Mo máa ń sọ, a ò lè ní narrative tí àwọn èèyàn wa bá continue láti máa disconnect pẹ̀lú ìṣẹ̀ṣe. Báwo ni wọ́n ṣe fẹ́ sọ? Àjẹ́ orúkọ káàárọ̀ òjíire mọ́ ní ìsìn. Anybody ń sìn tó bá ń jẹ́ orúkọ àwọn orúkọ